Ẹ káàbọ̀ sáfìn ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ní kété tẹ́ ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10 ìyẹn tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa ni o. Bákan náà, ilé-iṣẹ́ kan bẹ̀ Ìjẹ́tan Fitness ni. Ibẹ̀ ni wọ́n ti ń ṣe ètò ìdárayá ìyẹn exercise. Tí ẹ bá láǹfààní láti gba gbogbo ìbéèrè wa pátápátá tí ẹ ò kùnà kankan bẹ́ẹ̀, àǹfààní sí sílẹ̀ fún yín láti ṣe ètò ìdárayá lọ́dọ̀ wọn fún ọjọ́ kan. Àlejò wa, ǹjẹ́ ṣe tán? Bẹ́ẹ̀ ni mo ṣe tán. Ṣé ẹ láyà? Mo láyà. Sáyà yín sì gbé báyìí. Ó gbé. Kí lorúkọ yín? Orúkọ mi ni Ọmọwùmí Aisha. Iṣẹ́ wo lẹ ń ṣe? Provision stock ni mo ń ta. Àwọn tí wọ́n ń ta. Àwọn tí wọ́n ń ta bíi èmi ni ráìsì ni afẹ́ra bí àwọn nǹkan bíi nǹkan tó bá ti jẹ mọ́ bí oúnjẹ ṣá. Òkè ni ẹ̀ ń tà. Ọmọ bíbí ìlú wo ni yín? Ọmọ bíbí ìlú Òṣogbo. Òṣogbo. Àlejò wa, ìkòkò tí ń bẹ níwájú yín, ìbéèrè 5 ló wà níbẹ̀. Ẹ sì ní àǹfààní láti mú ìbéèrè 5. Ẹ ṣí kòkò kẹ́ mú ìbéèrè. Àlejò wa, ìbéèrè tẹ́ mú ìní ọlọ báyìí wípé irú ọbẹ̀ wo ni Yorùbá ń pè ní ọbẹ̀ àtẹ? Ọbẹ̀ àtẹ ọbẹ̀ tí kò bá sí iyọ̀ ńbẹ̀. Tí kò bá sí iyọ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé iyọ̀ nìkan ni kò sí ńbẹ̀? No, gbogbo nǹkan tó bá jẹ mọ́ bí èròjà tí èèmọ̀ fi sí ọbẹ̀ èmi ni magí ni gbogbo ẹ̀ báyẹn. Ọbẹ̀ tí kò bá ní gbogbo nǹkan yẹn. O ni wọ́n ń pè ní ọbẹ̀ àtẹ. Bẹ́ẹ̀ni. Ẹ gbà, ẹ mú béèrè yìí. Ìbéèrè tí ẹ mú yìí ó lọ báyìí wípé ẹ dárúkọ iṣẹ́ àbáláyé 5 nílẹ̀ Yorùbá. Àbáláyé 5 nílẹ̀ Yorùbá. Bíi iṣẹ́ àgbẹ̀ ni. Iṣẹ́ àgbẹ̀. Àgbẹ̀. Iṣẹ́ àbáláyé. Bíi iṣẹ́ èmi ni bíi òfì. Òfì híhun, aṣọ híhun. Ó ti pẹ́. Àti ọjọ́ ń lọ. Bàtà bọ̀ kì í ṣe irú bàtà báyẹn o. Bàtà. Àwọn bàtà tán lóun ní ìgbà kan yẹn bí àwọn bàtà mo ti gbàgbé orúkọ tó máa ń pè tó máa báwo mo ti fẹ́ sọ ọ̀rọ̀ yìí. Kásà ní iṣẹ́ àwọn tí wọ́n ń ṣe bàtà. Bẹ́ẹ̀ni, bọ̀ kì í ṣe irú bàtà ti ṣe irú bàtà sí yín. Bàtà betí ajá. Mo ti gbàgbé orúkọ. Ó Ó yá, ní orúkọ tó àwọn máa ń pè. bàtà ṣíṣe. Ẹlẹ́ẹ̀kẹta ni pé Ẹ ti gbà àsìkò wa. ẹni sùn ṣe àpò gba ìrònú sí. Gbogbo nǹkan tá à ń wí nǹkan àbáláyé, iṣẹ́ àbáláyé, ohun tó jẹ́ pé ìdá ẹ jẹ́ kí n fún yín ní kí n ràn yín lọ́wọ́ nípa rẹ̀. Àwọn kan ń bẹ tó jẹ́ pé iṣẹ́ wọn ni ká máa gbé ìgbọ̀n kiri tí wọ́n máa lọ sínú owó. Ok, ẹ máa sùn. Kí ni? Bí iṣẹ́ ọdẹ ni. Iṣẹ́ ọdẹ. Bí méjì. Ẹ wo àwọn iṣẹ́ ẹ wò wọ́n dáadáa. ẹ jẹ́ kí n rò mẹ́. Bí ẹ mọ̀ àwọn tó máa ń ta bí èmi ni bóyá bí iṣẹ́ yẹn náà ó ti pẹ́ tó ti ń ṣe. Bí àwọn tó máa ń ta bí èmi ni bóyá bí ìkòkò àbí nǹkan
àwọn tí wọ́n ń ṣe àwọn amọ̀ àwọn tí wọ́n ń amọ̀ kòkò bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ ni ó kù sí kókó ẹyọ kan. ṣé mọ̀ ní ayé ìgbà kan àwọn tó máa ń ṣe bí iṣẹ́ ni bí abiṣẹ́ tán máa ń fi amọ̀ kọ́lé. àwọn tí wọ́n ń mọ kòkò nínú wọn náà wọ́n ń fi amọ̀ kọ́lé. ọkàn kò oríṣiríṣi báwọn náà ara amọ̀ kòkò náà láàkà wọn. ẹyọ kan ló kù. màá gbà ẹyẹ ìṣẹ́jú. nígbà yẹn jẹ́ kí n rán ilé tí ẹyọ kan. àwọn kan bẹ tó yẹ pé àwọn ni wọ́n ń ṣe nǹkan tí àgbẹ̀ ti ń lò láti fi kọ. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń ta bíi èmi ni oògùn fífọ́ ni. rárá o kò sí oògùn fífọ́ lásìkò gbà wọn o. ẹ mọ̀ wọ̀ rí lò láti fi ro àwọn kan ni wọ́n ń ṣe. bẹ́ẹ̀ ni àwọn kan ni wọ́n ń ṣe kí wá ni wọ́n máa ń pè wọ́n. ṣé mọ̀ àwọn kan náà ni wọ́n ń ṣe nǹkan tí wọ́n ń gbìn ní oko. tí wọ́n ń ṣe nǹkan tó ń gbìn ní oko. bẹ́ẹ̀ ni lè wá ṣiṣẹ́ àbáláyé nígbà náà iṣẹ́ àbáláyé la ní kẹsàn án. ok èmi ni bóyá bíi apẹ̀rẹ̀. ìtí mò ń sọ fún yín àwọn ni wọ́n máa ń ṣe ni wọ́n máa nǹkan tí mò ń sọ yìí ọkọ tí àgbẹ̀ ń lò àwọn ni wọ́n ó ṣe kí wá ní orúkọ tí wọ́n máa ń pè wọ́n. orúkọ tó máa ń pè yàn ní ìdá mo fẹ́ kẹ́ ẹ sọ ilé gangan ni o bóyá ẹ sọ mí. ok àwọn tó máa ń ṣe bíi àgbẹ̀dẹ. kì í ṣe bíi àgbẹ̀dẹ àwọn alágbẹ̀dẹ. ok àwọn alágbẹ̀dẹ. ẹgbà. ok lọ́jọ́ pé tá a bá fọmọ kan kókó sáré kà ní oṣù kí ló kọ rẹ̀. ó ti yé. so ìbéèrè kẹta tẹ mú ọlọ́ba wípé ẹ pa òwe méjì tó ní ṣe pẹ̀lú àgbà. òwe méjì tó ní ṣe pẹ̀lú àgbà. àgbà. òwe méjì ni o tó ní ṣe pẹ̀lú àgbà. ok àgbà kì í jí sí kòtò àbí torí ọmọ tuntun owó. rárá kò tún sọ kankan. rárá o. kì í tún sọ. rárá o kì í sí òwe lẹ́pà. ok ok mo gbọ́ ẹ̀yà ẹ̀yin kan ti fẹ́ parí ẹ̀ wípé àgbà kí àmútún ní àgbà kí kíní kan kì í ṣe kankan wà lọ́jà kí kankan ṣẹlẹ̀. ok àgbà kì í wà lọ́jà kì í mọ̀ kẹ́kẹ́. mọ̀ tó parí ẹ̀ ó ti là. kórí ọmọ tí kò wọ́n náà ní nà. mo ti ràn yín lọ́wọ́. ọ̀rá níbo lẹ ti ràn mí lọ́wọ́. sọ̀rọ̀ mo ní pé. no ṣé àmọ́ mo ti kọ́kọ́ pa òun yẹn tẹ́lẹ̀ bọ̀ mo rí pé mo ṣe mistake yìí nà. ẹ ṣe mistake. mo. ìgbà náà ni ẹ gbìyànjú ẹ ṣùgbọ́n kì í ṣe bí ó ṣe yẹ kẹ́ ẹ wí òun lẹ ṣe wí. bọ̀ mo ti tún sọ nà. mo ti tún sọ. kì í tún ṣe báwọn ló ṣe yẹ kó lọ. ẹ ṣe bí àgbà kì í wà lọ́jà. kíkí wà ní parí ẹ. kí orí ọmọ. ẹ tètè gbà ní àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ́ ẹgbẹ́ yọkan kókò yọkan. ìdẹ̀jẹ̀ ẹ̀ràn ilé ti kankan tí èèyàn bá fẹ́ wọlé nǹkan kan bẹ lókè tó jẹ́ pé wọ́n máa ń pè ní pẹpẹ. wọ́n máa ní. ẹ̀yà ẹ dákẹ́ mo ti mọ̀ ok ọwọ́ ọmọdé ò tó pẹpẹ àgbàlagbà ọwọ́ kejì. ọwọ́ tọmọdé ò tó pẹpẹ àgbàlagbà ọwọ́ kejì. ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ọwọ́ kejì sẹ́gbà. mo gbà náà. sẹ́gbà tó dá yín lójú kí n tó sọ̀rọ̀ ilé dá yín lójú. ó dá mi lójú. ó dá yín lójú. bẹ́ẹ̀ ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ọwọ́ kejì. kí ló túmọ̀ sí.
tọ́ba yẹ kó dá yín lójú. ìbéèrè ńlá ló tẹ̀lé. Ìbéèrè ńlá ni. Ok, ẹgbà. Ní pé tí wọ́n bá ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, ohun tí ọmọdé tí àgbàlagbà rí. bẹ́ẹ̀ ni àgbàlagbà ọmọ kékeré òde rí. Bẹ́ẹ̀ wọ́n máa ń lo òwe yẹn nígbà tí ọmọdé ò bá gbọ́ sábà rẹ̀. Ẹ mú ìbéèrè ní ẹ̀kọ́ ìbéèrè. Ẹ mú ìbéèrè yìí. Ìbéèrè tẹ mú yìí ọlọ́ba yìí wípé kí ni orúkọ oyè àwọn ọba aládé ìlú wọ̀nyí? Alákọ̀ọ́kọ́. ok ìbéèrè ni pé ìbéèrè yẹn ni pé ọba ọlọ́ba yìí wípé kí ni orúkọ oyè àwọn ọba aládé ìlú wọ̀nyí? ìlú yìí àbí ìlú wọ̀nyí aláwọ̀ aláwọ̀kọ́ ṣe ń gbọ́. ẹ jẹ́ kí wọ́n kọ́ sọ̀tàn aláwọ̀kọ́. ẹ jẹ́ kí n sọ aláwọ̀kọ́. ọ̀yọ̀yà. ẹ jẹ́ kí n sọ bá mi tẹ̀sán oyè rẹ̀. Aláwọ̀kọ́ Ìkòyí, ẹlẹ́ẹ̀kejì Ṣakí, ẹlẹ́ẹ̀kẹta Èrúwà. aláwọ̀kọ́ Ìkòyí, Ṣakí, Ìkòyí. Gẹ́gẹ́ bí ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ fún yín gẹ́gẹ́ bí Olúwo tìlú Ìwó. Báwo wá ni ó sì lọ pẹ̀lú ti Ìkòyí, ti ìlú Ìkòyí, bó ni ó sì lọ? Ọlágbára. Ìbéèrè lè tẹ̀ lọ. Nígbà ṣé ẹ mú fóònù lọ? No, fóònù ẹ mú fóònù lọ. Ó yẹ tí ń gbìyànjú láti àwọn. Ẹ ti gba ìbéèrè mẹ́ta àbí? Ẹ ti gba ìbéèrè mẹ́ta síwájú méjì. Àǹfààní sílẹ̀ fún yín láti pè é gbẹ̀lẹ́ ní ìwọ ìbùkún wà. Ṣùgbọ́n èèyàn bá yín wá. Bẹ́ẹ̀ ni èèyàn bá mi wá. Ṣé èèyàn bá yín wá? Bẹ́ẹ̀ ni. Ẹyọ kan ní àǹfààní ó sì sílẹ̀ fún ọ láti lè mọ ẹ bá yín dá sí nínú mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀yá. Ẹ dá sí. Ẹ̀jẹ̀ yìí mọ̀. Ṣé ẹ gbọ́ béèrè? Ìbéèrè ọ̀hún lọ báyìí wípé sọ orúkọ oyè àwọn ọba aládé ìlú wọ̀nyí. Alákọ̀ọ́kọ́ Ìkòyí, ẹlẹ́ẹ̀kejì Ṣakí, ẹlẹ́ẹ̀kẹta Èrúwà. Èrúwà. Àdóníkòyí. Ọba aládé ìlú Ìkòyí. Ọba aládé ìlú Èrúwà. Ẹkùnrin. Kí ni ká tún sọ? Mọ̀. Ẹ dúró. Ẹ ṣe jẹ́ ká mú ọba aládé ìlú Ṣakí. Mẹ́tẹ̀ẹ̀ta ni kẹ́ ẹ sọ ìtumọ̀ kẹ́ ẹ sọ oyè wọn. Orúkọ mẹ́tẹ̀ẹ̀ta. Mọ̀ kankan nù ẹ̀. Ẹ jẹ́ ká lọ ẹkùn náà rẹ̀. Ti ọba Ìkòyí òní Oníkòyí. Oníkòyí ó ti yé o. Tí ọba Ṣakí òní wọ́n ń pè ní Ọ̀kẹ́rẹ́ ti ìlú Ṣakí. Tẹ́ bá wá rí ti ọba Èrúwà, Eléwùwà of Èrúwà tẹ́ pé jíìmù ti lọ bẹ́ẹ̀ náà ni owó náà ti lọ. Owó wo ló lọ? Ẹ mú ìbéèrè mi. Owó wo ni lọ? Ẹ sì ní mọ́ béèrè. Ẹ mọ́ jò wọ́ lọ. Ẹ mú béèrè mi. Ẹ mọ́ jò wọ́ lọ. Ìbéèrè tẹ́ mú lọ báyìí wípé kí ẹ sọ àkànlò èdè mẹ́rin tí a lè fi túfọ̀ òkú. Àkànlò èdè mẹ́rin tí à ń lò láti lè fi túfọ̀ òkú.
òkè àkànlò èdè mẹ́rin. tí wọ́n ń lò láti fi túfọ̀ òkú jáde bóyá èèyàn kú tí wọ́n á fẹ́ sọ pé èèyàn kú àkànlò èdè tí wọ́n ń tí lò yóò fi kì láti fi lè sọ pé nǹkan kan báyìí ṣẹlẹ̀ mẹ́rin aláwọ̀kọ́ bíi ẹ kú ọ̀rẹ́ yẹn o àbí kì í ṣe kíkí o òkè tí wọ́n ń lò bí gẹ́gẹ́ bí ni ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ fún yín tí ọba ìlú kan bá kú wọ́n máa sọ pé ọba wàjà bẹ́ẹ̀ àbí pípé mi ní ọba kú ọba wàjà ni wọ́n máa sọ báwọn tí ẹ wá sọ irú àkànlò èdè báwọn tó jẹ́ pé wọ́n fi wọ́n tún fọ̀ pé èèyàn ẹ kú àtẹ̀mọ́ra o. rárá o kì í ṣe kíkí o Ah, àkànlò mo ti sa àpẹẹrẹ fún yín àpẹẹrẹ ẹyọkan wípé wọ́n bá ní ọba kú ọba mi ní ọba kú ọba wàjà ni tí wọ́n bá bẹ́ẹ̀ túfọ̀ ọba jáde tí wọ́n bá bẹ́ẹ̀ túfọ̀ èèyàn pé kinní kan ṣe kan kinní kan o kí ni wọ́n máa pè bóò ni wọ́n sì máa sọ gẹ́gẹ́ bí pé wọ́n ní pé ẹnìkan ta kinní kan ń pa ìbéèrè ìlọ́fà o. ọlọ́pàá wo Ìlọ́fà. ìbéèrè tí a kó wá yìí àwọn ìbéèrè tó jẹ́ pé fẹ́rẹ̀ ń jẹ̀kọ́ ẹ̀ ẹ̀yin gan mọ̀ pé àwọn ìbéèrè kéékèèké làwọn wá síwájú ẹ̀yin kì í gbọ́ pé wọ́n sọ pé ìjà ìjẹ́ kí n sọ lè fún yín kókó mẹ́ta tẹ̀sọ̀ tí wọ́n bá ní pé èèyàn ta tẹ́wọ́ ń pa ó túmọ̀ sí pé èèyàn jọ́ lọ́n pé ẹni tí wọ́n bá fẹ́ sọ pé èèyàn kú ẹ tún wá wá àkànlò èdè mẹ́ta mi sẹ̀pẹ̀ mẹ́rin wọn ni kẹ́ ẹ sọ mo ti sọ bíi méjì nìsí ẹ sọ mẹ́ta nú mi jẹ́ tó tún jọ mọ́ bẹ́ẹ̀. tó jẹ́ tí alágbára lùlù kan bá kú wọ́n máa sọ pé nǹkan kan wó. bíi kán sọ pé bóyá ó papòdà. àti sàlá ọkọ rẹ. ẹni sùúrù tí mo lọ fún yín pè mọ́ ni. ọjọ́ tí ń lọ ẹ̀ràn páwọn èèyàn àwọn ará ilé ń wò wá. tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò ìyàgbé sílẹ̀ fáwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí èdè àti àṣà ilẹ̀ Yorùbá ẹ̀yin lólùfẹ́ wa máa bá wa ká lọ ẹ̀yà ilẹ̀ wíńdè rẹ̀. ẹ dúró. kí lẹ rí bàbá. ṣé gba ti fún mi láǹfààní kan ìdá tí alágbára kan bá kú ẹ jẹ́ kí n rìn lọ́wọ́ tí alágbára kan bá kú nínú ìlú kan tí wọn á fẹ́ sọ wọ́n máa sọ pé kíní kan wó kíní kan tó wó. wọ́n máa ní tí tílé bá wó àbí. tí akọni bá kú nínú ibì kan tí wọn á fẹ́ sọ pé ó kú tí wọ́n fẹ́ túfọ̀ ìjáde wọ́n máa sọ pé nǹkan kan wó. ẹni tó kú yẹn náà ni wọ́n sọ pé ó wó àbí. wọ́n lo ọ̀rọ̀ kan láti túfọ̀ rẹ̀ jáde pé ok igi wó. igi wó àbí igi wó ṣégi oṣù. ara mo béèrè pé igi wo ló wó. ẹ jẹ́ ká mẹ́nu kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mẹ́nu kúrò bẹ́ẹ̀ àti pé tí wọ́n bá ní pé èèyàn wọ́n fẹ́ túfọ̀ jáde ó ní pé irinwó ó ta tẹ́gùn ń pa ó wájà ó kọ ẹyọkan àbí ó papòdà àtàwọn míì bámbám ni wọ́n mọ̀ sùn àwọn ọ̀rọ̀ míì bámbám ẹkùnà méjì tó ti bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú bọ̀ ẹgbà mẹ́ta. tó àlejò wa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sórí ètò wa ààfin ìjìnlẹ̀ wípé ẹ kópa lórí rẹ̀
láti iléeṣẹ́ ATM Media TV fún yín ní ọṣẹ ìfọṣọ wípé ẹ̀kọ́ akópa lórí ètò wa ààfin ìjìnlẹ̀. Àwa fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ méní méjì mẹ́ta fún àràrà ilé nípa ohun tí ẹ rí kọ́ nínú ètò tá a sáré ṣe nínú ìṣẹ́jú bíi mẹ́wàá ẹ sáré sọ sáńgílítì. Ok, nípa nǹkan tí mo rí kọ́. Bẹ́ẹ̀ni, àti bí inú yín ṣe dùn sí tí ẹ wá sórí ètò yìí. Inú mi dùn gan láti wá sí orí ètò yìí o, torí bí mo ṣe wà yìí mi ì gbọ́ nǹkan tó bá jọ mọ́ Yorùbá dáadáa, bọ̀ inú mi dẹ̀ dùn tó yẹ pé pẹ̀lú bọ́n ṣe ń sọ àwọn díẹ̀díẹ̀ náà ti wọ orí ti tèmi náà. Ètò yìí ó tún ju báyìí lọ lágbára Ọlọ́run. Ẹ ṣe gan ni adúpẹ́ lọ́wọ́ yín. A ò ní rí jù báyìí lọ́pọ̀ tí mo yí padà bá kùtù Mohammed náà ni. Ẹ wo títí di ìgbà míì a ó tún máa pàdé o. Ire.